ẹ̀yin wòlíì èké, ẹ̀yin aríran òfò, ẹ̀yin wòlíì jẹun, ẹ̀tẹ̀ ẹ̀yin àfà onísọkúsọ. Ẹ jọ̀ọ́, kí ni Oríyọmí Hamzat àti Queen Naomi kí ló gbà lọ́wọ́ yín gan? Kí ni wọ́n gbà lọ́wọ́ yín gan? Ẹ̀yin lólùfẹ́ mi, a mà ti wá ń pọ̀rọ̀ yìí lówó, ó mà ti wá ń láàárọ̀ nú o. Ọ̀tọ̀ náwọn wòlíì tàti ẹ̀ sì ń wò wípé wọ́n sọkúsọ. Bí wòlíì kan tún ṣe jáde nìyẹn o. Bàbá ìbá tún jáde. Bàbá yóò rí nǹkan tó fẹ́ sọ mọ́. Kò mọ nǹkan tó fẹ́ fẹnu sọ mọ́, kò mọ nǹkan tó fẹ́ fẹnu gbé mọ́. Ló ní pẹ́pẹ́ sí Queen Naomi àti Oríyọmí inú ẹgbẹ́ kan náà ni wọ́n wà. Àwọn ni wọ́n fọmọ dájọ́ pé wọ́n mọ̀ọ́mọ̀ fi àwọn ọmọ yẹn dá àjọ ni. Number one, ẹ̀yin olùfẹ́ mi, tá a bá ní Queen Naomi àti Oríyọmí wọ́n jọ wà ní ẹgbẹ́ kan náà. Ẹ bá mi tẹ́tí gbọ́rọ̀ yìí o, ẹ̀yin olùfẹ́ mi. Mo dẹ̀ fẹ́ kí oníkálùkù yín náà kẹ́ ẹ fi èrò ọkàn yín hàn lábẹ́ comment section. Tó bá yẹ pé lótìtọ́ àti lódodo Queen Naomi àti Oríyọmí inú ẹgbẹ́ kan náà ni wọ́n jọ wà. Ẹ máa gbọ́ o. Àwọn ni wọ́n fi àwọn ọmọ tó gbẹ̀mí mì ní Ìbàdàn, àwọn náà fi wọ́n dá ẹjọ́. Okay? Ṣé àwọn tó ń fòṣánlẹ̀ ní Àbújá náà tí wọ́n kú, ṣé Queen Naomi àti Oríyọmí náà ló lọ fún wọn dájọ́ ń bẹ̀? Ẹ jọ̀ọ́, ẹ lólùfẹ́ mi, ìyí tó ṣẹlẹ̀ ní Anambra ní Òkìjà, ṣé the same Queen Naomi náà àti Oríyọmí àwọn náà ni wọ́n fò lọ sí Anambra ní Òkìjà tán lọ fi àwọn ẹ̀ náà dá àjọ ń bẹ̀? Kí ló dé? Kí ló dé? Kí ló dé? Kí ló dé? Ẹ̀yin wòlíì èké, ẹ̀yin aríran èké. Ṣé bọ́lọ́run ṣe rán yín leléyìí? Ṣé nǹkan tọ́lọ́run rán yín pé kẹ́ wá ṣe leléyìí? Ṣé tẹ́yìn bá tiẹ̀ wá ríran, tẹ́ ẹ bá ríran pé nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ nìyẹn, ẹ̀yin ò ṣe wá solution sí? Ṣebí wòlíì lẹ pera yín, ẹ ṣe wá solution sí? Èmi dẹ̀ mọ̀ dájú pé wọ́n ti sanwó fún yín ni. Wọ́n ti sanwó fún yín ni. Ṣé ẹ rí gbogbo ẹ̀yin tó jẹ́ pé nǹkan tẹ́ ẹ yàn láàyò òun ni kẹ́ ẹ máa bà orúkọ olórúkọ jẹ́ láti fi jẹ́ kí ẹ̀yin lè jẹ, kẹ́ ẹ lè mu, àbí kẹ́ ẹ lè jẹ́ èèyàn, àbí kẹ́ ẹ lè di well known, pé káwọn èèyàn lè mọ̀ yín. Ẹ rántí nǹkan tí Bible sọ o. Ó ní njọ́ tí abanijẹ́ tó bá dẹ́kun àti banijẹ́, ìjọ náà la máa bàjẹ́ kanlẹ̀. Ṣé rí gbogbo ẹ̀yin tẹ́ ń ba àwọn èèyàn lórúkọ jẹ́, gbogbo ẹ̀yin tẹ́ ń bá àwọn èèyàn lórúkọ jẹ́ láti fi tún tara yín ṣe, gbogbo ẹ̀yin tẹ́ ń bá èèyàn lórúkọ jẹ́ láti fi make owó lórí social media, Ọlọ́run ń dúró dè yín o. Ọlọ́run ó ń dúró dè yín. Gbogbo ẹ̀yin tó jẹ́ pé nǹkan tẹ́yìn kan yàn láàyò òun ni pé kẹ́ ẹ máa gbowó lọ́wọ́ àwọn èèyàn, kọ́ máa sponsor yín, kẹ́ ẹ máa bàyàn jẹ́, kẹ́ ẹ máa destroy life èèyàn, nǹkan tẹ́yìn yàn láàyò nìyẹn. Ọlọ́run dúró dè yín o. Ọlọ́run dúró dè yín. Gbogbo yín ẹ mọ́ra yín. Látòrí ọ̀rọ̀ justice for Mohbad, òun ni mo ti notice nǹkan yẹn pé àwọn kan wà tó máa ń sanwó fún láti máa wá sọ nǹkan tí ò ṣẹlẹ̀, láti máa wá sọ nǹkan tó ju wọn ò tó, láti máa wá sọ nǹkan tọ́lọ́run ò sọ fún wọn, láti máa wá sọ nǹkan tí wọn ò mọ̀. Torí pé kí ni? Wọ́n ti gba owó. Tẹ́ bá máa wò dáadáa, pásítọ̀ tó jáde yẹn wọ́n ti sanwó fún. Wọ́n ti sanwó fún pé kó lọ bá Oríyọmí àti Queen Naomi, kó lọ bà wọ́n lórúkọ jẹ́. Kí ni Oríyọmí gbà lọ́wọ́ yín gangan náà? Kí ni Queen Naomi ṣe fún yín gangan náà? Èèyàn ò kí ń lógo ni wọ́n lógo ni. Kẹ́ẹ̀dẹ̀ tó máa wá wo, mo fẹ́ rántí orúkọ pásítọ̀ yìí náà o. Pásítọ̀ Prophet Tibetan. Ẹ wo máa yẹn náà. Òun ló kọ́kọ́ sọ wípé Queen Naomi ó fi àwọn ọmọ yẹn dá àjọ ni. Ó tiẹ̀ tún sọ títí ó sọ dé orí synagogue. Oníṣẹ́ rántí ilé tó wó ní synagogue náà, òun náà fi wọ́n dájọ́ ni. Ó ní kó wo Babangida náà, plane tó já,
òun náà fi wọ́n rúbọ ni ó ṣàdárúkọ wọn lóríṣiríṣi ẹ̀yin ò ṣe é rí nǹkan tó dáa nígbèsí ayé tiyín bàbá ìjọ tiyín ò ṣe é rí nǹkan tó dáa ìpè tiyín ò ṣe é rí nǹkan tó dáa mo wá wo prógámù ìkànnà àwọn ọ̀gá mi Adéọmọdé ní ẹnu ọjọ́ mẹ́ta yìí olùtúwà túbọ̀ tú àṣírí máa yìí ebi ò tiẹ̀ mọ̀ wípé ó prophesize lórí ìbò bàbá wa Tinubu nígbà tó fẹ́ dìbò báyẹn ó ní bàbá wa Tinubu ò ní wọlé ó ní tí bàbá wa Tinubu bá wọlé inú yàrá ẹ̀ ló wọ̀ gbòsà bàbá wa Tinubu wọlé o wọn wọnú yàrá wọn o ìròyìn bá já ó tún ní Donald Trump ò ní wọlé tí Donald Trump bá wọlé inú yàrá ẹ̀ ló wọ̀ gbòsà Donald Trump má tún wọlé o ó tún dá in fact bí èèyàn mẹ́rin ni máa yìí ti prophesize lórí ẹ̀ tó yẹ pé fake ní gbogbo ẹ̀ ẹ̀yin ló lè fẹ́ mi ẹjọ́ ẹ ò ní rírun gbé sọnù bí ó ṣe bí ọmọ ẹ jẹ́ bá mi share fídíò yẹn ẹjọ́ kéde bá mi subscribe sí LLA Global TV gbogbo ẹ̀yin tẹ́ subscribe mo dúpẹ́ lọ́wọ́ yín iná ò ní tọwọ́ yín abudintolókun abudintolásà ọwọ́ yóò ní kọ́sàlẹ̀ àpò gbogbo ẹ̀yin tẹ́ ti subscribe ẹ̀yin náà subscribe kájọ máa jẹ̀gbádùn ètò yìí ọ̀rọ̀ lórí Oríyọmí Hamzat àti Queen Naomi òun la ṣì wá o ẹ̀yin pásítọ̀ ẹ̀yin àfáà yìí ẹ̀yin ò ṣe rí nǹkan tó dáa wí ẹ ṣe rí nǹkan tó dáa sọ à ń jẹ kúrú kó tán nínú àwo ẹ tún gbọ́nwó ẹ̀ sínú àwo èmi mọ̀ pé gbogbo nǹkan tẹ̀ ń ṣe yìí kọ́ má lè fi Oríyọmí lẹ̀ kọ́ má lè fi Queen Naomi lẹ̀ òun ni nǹkan tẹ̀ ń ṣe yìí ọlọ́run á dẹ̀ jù yín lọ ọlọ́run á dójú tì yín alálẹ̀ Yorùbá á dójú tì yín ìpè àwọn ìránṣẹ́ ọlọ́run gidi á dójú tì yín torí pé kí ni a mọ̀ pé ẹ̀ ń ṣe kinní yìí ẹ fi ń gbowó ni because kò lè má jẹ́ pé ẹ fi ń gbowó kẹ́ẹ̀kan dédé máa jáde kẹ́ẹ̀kan dédé máa lọ bọ́mọlàkejì ní orúkọ jẹ́ ṣé ẹjọ́ wà nínú ẹgbẹ́ ni tẹ́ ẹ ṣe mọ̀ wípé inú ẹgbẹ́ kan náà ni wọ́n jọ wà because téèyàn ò bá sá sí níbì kan pẹ̀lú èèyàn ó máa difficult fẹ́yàn kéèyàn tó lè mọ̀ pé ẹni yìí wà nínú ẹgbẹ́ báyìí dájúdájú ẹjọ́ wà nínú ẹgbẹ́ yẹn ni gbogbo ẹ̀yin pásítọ̀ gbogbo ẹ̀yin àfáà tẹ́ jáde tẹ́ wá ń sọ ìsọkúsọ ẹjọ́ wà nínú ẹgbẹ́ yẹn ni ẹ̀yin dẹ̀ nìyẹn ọlọ́run nìyẹn ọlọ́run á dójú tì yín gbogbo èyí tí ẹ fẹ́ kí Oríyọmí kó jáde kóòmù tó wà yẹn gbogbo èyí tí ẹ fẹ́ kí Queen Naomi jáde kóòmù tó wà yẹn ọlọ́run á dójú tì yín ojú á tì yín ojú á tì yín gbogbo ẹ̀yin àfọ́ onísọkúsọ ẹ̀yin pásítọ̀ onísọkúsọ in fact mi ò mọ nǹkan tí mi ò mọ̀ bóyá àwọn ọmọ ọ̀dọ́ yín gan ṣì ń tẹ̀tẹ̀lé yín gan mi ò mọ̀ bóyá àwọn ọmọ ọ̀dọ́ yín ṣì ń because àwọn náà máa gbọ́ gbogbo message tẹ́ ń give tó dẹ̀ ń já sí fake tó ń já sófo mo mọ̀ pé wọ́n á máa gbọ́ pé pásítọ̀ wa ló sọ pé Tinubu ní wọlé yìí Tinubu dẹ̀ wọlé irú wọn fake wo nìyẹn wọ́n ní Donald Trump ò ní wọlé Donald Trump máa wọlé irú wọn òṣìwò nìyẹn tẹ́ ẹ bá tiẹ̀ wá ríran tọ́lọ́ ń bá sọ nǹkan fún yín ẹ̀yin ò ṣe wá solution sí ẹ wo TB Joshua gbogbo àwọn tó ń lọ sí TB Joshua tí TB Joshua bá prophesize fún ẹ pé èèyàn báyìí ló ń ṣe ẹ́ nǹkan báyìí ló ń ṣe ẹ́ nǹkan báyìí ló ń ṣe ẹ́ á dẹ̀ make sure pé ó dẹ̀ deliver ẹni yẹn immediately àwọn ìránṣẹ́ ọlọ́run nìyẹn ẹ̀yin máa sọ títí yín kò sí solution bẹ́ẹ̀ bá lè èèyàn máa kú kò sí solution tẹ́ máa fi yí kúrò tẹ́ bá dẹ̀ máa wo àwọn pásítọ̀ tí à ń sọ yìí o tẹ́ ẹ bá dénú ṣọ́ọ̀ṣì wọn àwọn tó ń wojú ọlọ́run ọmọ ọ̀pọ̀ ń bẹ o wọn ò rí àwọn yẹn ṣàdúrà fún kí àdúrà wọn gbà àwọn tí wọn ò níṣẹ́ lọ́wọ́ wọn pọ̀ ń bẹ o wọn ò ráwọn yẹn ṣàdúrà fún kí àdúrà wọn gbà o àwọn tó ń kojú ìṣòro kan àbí kejì wọn ò rí wọn ṣàdúrà fún kí àdúrà wọn gbà o wọn máa gbowó lọ́wọ́ wọn ní every Sunday every Friday cs náà àwọn èèyàn tún sì lọ síbẹ̀ náà ẹ máa wá jáde síta ẹ máa rírun èké ẹ̀yin nìyẹn ọlọ́run nìyẹn ẹ lólùfẹ́ mi ẹ bá mi fi èrò ọkàn yín hàn lórí àwọn pásítọ̀ èké tó ń jáde tó wá ń prophesy òṣì lórí ọ̀rọ̀ Oríyọmí àti Queen Naomi ẹ bá mi fi èrò ọkàn yín hàn ẹ ṣe kàn ẹ lólùfẹ́ mi ẹ bá mi share fídíò yìí kẹ́ni bá mi subscribe sí LLA Global TV gbogbo ẹni tẹ́ subscribe mo dúpẹ́ lọ́wọ́ yín mi à ní rí jù báyìí lọ lórí ọ̀rọ̀ yìí tí n bá tún gbọ́ any information mi ẹ kúkú ti mọ̀ mi máa mú wá fún yín mi ò ní fi dá yín lágara bí pásítọ̀ yẹn ṣe jáde ó dùn mí gan fact mo fẹ́ lè máa ṣe ìpè fún but àwọn nìyẹn ọlọ́run nìyẹn àwọn onírìí jù báyìí lọ ire o.